Ìsọ̀rọ̀ ní gbèsè, ìsúnmísí báyìí òun ní gbétèga, ìhákẹlẹ̀mbẹ̀ òun ní sọ́rùnmọ́ ẹ̀kì. Òun ló dífá fún ọ̀rọ̀ tí ààrẹ Mèyátì Allah ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Abíọ́dún Ṣèyí Mákindé sọ nípa ìrìn àjò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà akọni Oòduà àti àjọ ẹ̀ṣọ́ aláàbò tá a pọ̀ nílùú Ẹkùn tí wọ́n sọ pàápàá jùlọ lórí ìgbésẹ̀ wọn káàkiri láti lè gbèjà ààrẹ Yorùbá. Torí lọ́dọ̀ tèmi láti lè gbèjà ààrẹ wa ni. Bẹ́ẹ̀ sì ni gbogbo ọmọ Yorùbá mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí, tá a bá sọ pé ta ló fẹ́ gbèjà ààrẹ Yorùbá, àti ìrẹ́ni méjì ní ilé sọ lẹ̀ tí ọmọ ọ̀la. Ṣùgbọ́n lónìí tá à ń sọ̀rọ̀ yìí, olóyè Sunday Adéyẹmọ lọ́rẹ́dì ló ṣe tán àti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ká wá fẹ́ kí òṣèlú bọ̀ ọ́, ká sọ pé kíní kan ìgbà kan àwo kan pé bóyá ó fẹ́ ṣiṣẹ́ fẹ́nìkan ni, èsì ọ̀rọ̀ yín rèé o. Ó ní àwọn ẹ̀yà kan ó ń fa àwọn kan lẹ̀ ọ́n tírẹ́tì ni wọn, ṣé lóòótọ́ ni àbírọ́ ni? Ẹ wá gbọ́ èsì ọ̀rọ̀ wọn. Òun rèé, òun padà bọ̀, ń bá padà dé wọ́n tún gbé yín dèlú Èkó. Kẹ́ ẹ wá wo ogun àrà tí akẹgbẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń dá nípínlẹ̀ Èkó àti ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri. Wọ́n padà bọ̀, ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé káwọn èèyàn wá bá wa gbọ́. This is the official statement coming from the office of Dr. Chief Sunday Adeyemo Igboho. My name is Olayomi Koiki. In response to the Meyati Allah petition against Dr. Chief Sunday Igboho press release, spokesperson to Chief Sunday Adeyemo Igboho responds to petition, recent remarks by Oyo State government. Our attention has been drawn to a petition purportedly written by the chairman of the Meyati Allah of Nigeria, Makban, Oyo State chapter, Alhaji Ibrahim Abubakar Gigi, as well as the recent public remarks credited to the executive governor of Oyo State, His Excellency Jinijini Mu Seyi Makinde, concerning private security organization operating within the state. As the official spokesperson to Dr. Chief Sunday Adeyemo Igboho, I find it necessary to set the record straight and reassure the people of Yoruba land and the general public. First, we categorically reject the allegations contained in the petition suggesting that Chief Sunday Adeyemo Igboho threatening the Fulani community in Igboho Kingdom. These allegations are false, misleading, and do not accurately reflect what transpired. At no point as Chief Sunday Adeyemo Igboho declare war against any ethnic group or law-abiding resident of Oyo State. Chief Sunday Adeyemo Igboho has constantly maintained that his advocacy is directly against criminality, including kidnapping, banditry, armed robbery, and other violent crimes that affected communities across Yoruba land. His position has always been clear: law-abiding citizens, regardless of ethnicity or religion, have nothing to fear. The people of Igboho, traditional rulers, community leaders, and numerous residents can attest to peace, justice, and protection of innocent lives. His actions have continued to receive the support of many within the affected communities because they see him as someone who has constantly spoken out against insecurity. We are, however, surprised that the Oyo State government appears to have reacted to the petition and recent public discussions without first inviting Chief Sunday Adeyemo Igboho or his representatives to present their own account. Fairness and principles of natural justice require that all parties be heard before conclusions are reached on matters of public concern. We respectfully urge the government of Oyo State to remain impartial and to avoid relying solely on allegations that have not been independently established. Constructive engagement with all stakeholders
is more likely to strengthen public confidence and promote lasting peace. Regarding the governor's statement that all community security groups must operate within the framework of the law, we wish to state that Chief Sunday Adeyemo Igboho has always emphasized respect for law authority. Any community-based security initiative should work in accordance with applicable laws and cooperations with the appropriate government and security institutions. Our collective objective should be protections of lives and property, not the politicizations of security concerns. The fight against criminality requires cooperation among government security agencies, traditional institutions, and local communities. We therefore call on all residents of Oyo State to remain peaceful, refrain from spreading misinformation, and allow facts to guide public discourse. We also encourage the state government to continue engaging all stakeholders in the interest of justice, security, and peace coexistence. Chief Sunday Adeyemo Igboho remains committed to peace, rule of law, safety of every law-abiding resident of Yoruba land. Signed, Olayomi Koiki, spokesperson to Dr. Chief Sunday Adeyemo Igboho, +447594050979. And today is the 8th of July, 2026. Thank you so much from the office of Igboho. Ẹ káàbọ̀ padà. Ìbẹ́ gbọ́ nǹkan tí bàbá yìí sọ, bó tiẹ̀ jẹ́ èdè ìbò ni wọ́n fi sọ. Èmi ó tún gbìyànjú àti ṣàtúpalẹ̀ díẹ̀ kí n tó gbé yín padà lọ sílùú Èkó. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ ni wípé lórí ọ̀rọ̀ tí ààrẹ àjọ Miyetti Allah tó sọ, Alhaji kìnìkan jíjí àbí jíjí ni wọ́n pè é, wípé Ìgbòho ń tírẹ́tì ní Fúlàní, onífúlàní ò gbọ́dọ̀ rìn, ìrọ̀ ńláńlá páàní. Fúlàní wà ń lu Ìgbòho náà, pàápàá jùlọ lórí ìrìn àjò tí olóyè Sunday Adéyẹmọ rìn lọ sílùú abínibí ẹ̀ tí í ṣe ìlú Ìgbòho níjọba ìbílẹ̀ Oro ló pé bẹ́ẹ̀ ni lókè Ògùn lọ́hùn-ún. Àwọn èèyàn tí ń bá wọn gbé nílùú Ìgbòho kì í ṣàná, kì í ṣe ní, kì í ṣe jẹta. Ohun tí olóyè wá lọ kò ju pé ìpè tí àwọn bàbá ẹ̀ pè é, ìyẹn àwọn ọba tó ń bẹ nílùú Ìgbòho, pé ẹ máa gbà wọn, kòrú ní wọ́n máa ń lò ìka ni, ẹ máa gbà wọn, alábọ́rùn ó mà ṣe ń dẹ̀wò mọ́ àwọn lọ́wọ́. Fúlàní ti fẹ́ gbé àwọn tán nílùú, kí làwọn máa ṣe? Dákun wá kájọ ṣèpàdé àlàáfíà pẹ̀lú àwọn Fúlàní. Ṣé bóhun tí olóyè lọ fún nìyẹn, gẹ́gẹ́ bí àṣẹ tó sì dọ̀hún, ó sì jókòó tí wọ́n sọ̀rọ̀. Wọ́n bẹ̀ ní ìròyìn tí ń tẹ̀ lọ́wọ́ bí wọ́n ṣe jí ìyàn gbé tí wọ́n gba ransom, bí wọ́n ṣe gbìyànjú wípé ẹni láboyún wọn tó wá gbá láboyún, ẹni tó kọ́kọ́ gbówó lọ wọ́n pa á. Wọ́n àwọn Fúlàní yìí gangan tẹ́ ẹ bá lọ wo fídíò, ẹnìkan sọ̀rọ̀ ń bẹ̀ pé àwọn ọmọ àwọn náà ló ń ṣe àwọn mọ̀, àwọn sì ti pariwo ipá àwọn bàbá ò ká, ó sì díbẹ̀ bẹ̀rẹ̀ mọ́ wọn. Kí ni dé ẹ̀yin ṣe bímọ tẹ́nu ọ̀ká? Àgbàlagbà ẹni bá bímọ tẹ́nu rẹ̀ ò bá ká, tẹ́nu ọ̀bá ká ọmọ nínú ilé, wọn ó sì kọ̀ wá láti tà, wọn ò mọ̀ sọ jù bẹ́ẹ̀ lọ. Mo fún yín wákàtí méjì, lẹ́yìn ọ̀rọ̀ yìí wọ́n bẹ́ sínú pápá láti ṣèwádìí àwọn èèyàn yìí pẹ̀lú àjọṣepọ̀ ọ̀kan nínú àwọn Miyetti Allah leader. Òun ló mú wọn wọnú igbó, ibi tí àwọn Fúlàní, àwọn bòròró lọ tẹ̀dó sí nínú igbó kejìkejì, tó jẹ́ pé láti Ìgbòho téèyàn bá máa warú mọ́tò Hilux pẹ̀lú eré burúkú lo 30 minutes. Definitely téèyàn bá fẹ́ gbọ̀kadà, torí bọ́ọ̀nà ṣe rí á lo 1 hour kó tó dọ̀hún. Béèyàn bá wá fẹ́ lo mọ́tò kẹ̀kúrẹ́jì yóò máa lo 2 hours. Kẹ́ ẹ lè mọ bó ṣe jìnnà tó tí wọ́n fi lọ bẹ̀. Wọ́n fi máa débẹ̀, wọ́n gbọ́ pé ó ń bọ̀. Bóyá lánàá àwọn tí wọ́n jọ ń sọ̀rọ̀ ti pè wọ́n pé tó aláyé tán pè ní Ìgbòho ti dé, ó ń bọ̀. Ibẹ̀ ni wọ́n ti palẹ̀ ìyá aláboyún tá a ṣẹ̀ rí gbà láìpẹ́ yìí, ni wọ́n ti palẹ̀ mọ́ tó fi di pé
ìkọjá Kwara ni wọ́n tó lọ rí gbà bí ọ̀sẹ̀ kejì. So nínú èyí tí àwọn àjọ Fúlàní tó wà ńbẹ̀ gan dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ torí pé wọ́n confess pé wọ́n ń gbé àwọn náà. Okay, wọ́n ti wá sọ̀rọ̀ yìí wípé tó ẹjẹ́ àjọ wà ní ìṣọ̀kan àti ìrẹ́pọ̀. Tẹ́ ẹ bá ti rí ẹni tí kò farajọ yín tó farajọ àwọn ará bí yìí, ẹjẹ́ á mọ̀ káwa ó dìde kí wọ́n yéé forúkọ Fúlàní wọlé sí wa láàrin. Ẹ dákun, ẹ̀ṣẹ̀ wo lolóyè ṣẹ̀ tí Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi ń issue àwọn statement tó ń issue jáde, tí ààrẹ Miyetti Allah tó fi ń sọ tiẹ̀ náà. Ó tún ti ṣẹlẹ̀ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, a ti sọ ọ́ nínú channel wa, òun fìdí ẹ̀ hàn yín níbẹ̀ níbí yìí náà. Ẹ wo bí àwọn ọmọ ìgboro bí àwọn Fúlàní wọ́n ṣe ń ṣá àwọn ọmọ Yorùbá. Wọ́n ní wọ́n gún yẹn pa nítorí ó ṣe ń dómì kò ṣe ń dómì, nítorí kó tẹ̀mí mọ́lẹ̀ kò tẹ̀mí mọ́lẹ̀. Wọ́n sì make sure pé wọ́n gúnrú ẹni bẹ́ẹ̀ ní ọ̀bẹ pa pátápátá gbòdògbòdò títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀. Ìgbà tí àwọn aráàlú rí pé bóyá bí títí ń pariwo ni wọ́n rush ẹ̀ lọ hospital kan tó dé hospital. Ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti polówó, ó ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Ẹ̀yin tẹ́ẹ̀tì jẹ́ aláṣẹ ẹlẹ́nìkan ń rí bẹ̀bẹ̀ mọ́ wọn, aṣọ aláàbò wo lẹ fún wọn. Now láti ìgbà tí olóyè Sunday Adéyẹmọ ti wọ̀ gbòòrò, pàápàá jùlọ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ pé ọyá àtàwọn ọba ilẹ̀ Yorùbá, mo mọ̀ pé agbára máa bọ́ lọ́wọ́ ẹ̀yin gómìnà yìí láìpẹ́, padà sí ọwọ́ àwọn bàbá ńlá wa. Àṣẹ máa padà sẹ́nu àwọn ọba. Ẹ máa wò ó, ẹ farabalẹ̀. Àṣẹ sì padà bọ̀ sẹ́nu àwọn bàbá yìí. Bẹ́ ẹ bá fẹ́ dìbò, ẹ máa wá dọ̀bálẹ̀, ẹ máa wí àwítúnwí asán. Bẹ́ ẹ bá ti dìbò tán, ẹnu wọn ká yín mọ́, ẹ tún máa sọ pé ẹ fẹ́ yí ọba aládé tó jẹ́ pé ọdún 8 lẹ́yìn ní lórí àlééfà. Ọba gbére ni, ó dẹjọ́ ọkú. Ẹ tún máa díbẹ̀bẹ̀ mọ́ wọn. Àṣẹ padà bọ̀ sọ́dọ̀ wọn. Ẹ farabalẹ̀ díẹ̀ ló kù. Now òun lẹgbẹ́ yìí, gbogbo ẹ̀yin yẹn wá, kò sí ohun tó jọ press release rí fún gbogbo àgbáyé kó mọ̀. Olóyè ọ̀bọ́ta láti lọ bá àwọn Fúlàní kankan jà tí ẹ bá ṣe àwọn ajínigbé. Now nígbà tí ìrù ẹkùn ti jáde sìn, ó dẹ̀ mélòó tẹ́ ẹ tún gbọ́ pé wọ́n tún pariwo wọ́n ti jí ìyàn gbé ní Ìbàdàn o. Ẹ sọ fún mi, ẹ sọ sí comment section. Nígbà tí ìrù ẹkùn ti gbóde, ó dẹ̀ mélòó tẹ́ ẹ gbọ́ pé wọ́n ti lọ ká ìyàwó mọ́nà oko nìbàdàn, wọ́n ti bá a sùn, wọ́n tún pa á. Ẹ wo irú igbó tá a fi hàn yín láìpẹ́ yìí ní channel wa kejì ní Ọ̀jọ́, ibi tí àwọn ará bíyè fi bùgbó sí. Orí òkè náà ti ń sọ̀kalẹ̀ wá inú igbó níbẹ̀, wọ́n wá ti ṣe bí àkìtàn. Ẹ gbọ́ bí ìbọn ṣe ń dún níbẹ̀ kúlákúlá látọ̀dọ̀ Fúlàní. Gómìnà igbákejì gómìnà lọ bẹ̀ lónìí ni mo ń sọ. Lọ́wọ́lọ́wọ́ báyìí léyìí tó ṣẹlẹ̀ lọ́wọ́ nílùú Ìbàdàn, ìjà láàrin àwọn Fúlàní àtọmọ Yorùbá. Wọ́n ní ọmọ Yorùbá bíi 2 àbí 3 ló ti lọ sí. Wọn ò gba àwọn ọmọ Yorùbá láàyè láti wọlé tọ̀ wọ́n. Àwọn ò fààyè gba violence, a ò fààyè gbàjà. Àmọ́ bíi pé kí wọ́n máa pa wá kàkà wọlé ẹranko o, ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀, ẹ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. Ẹ̀yin ìjọba wa tẹ́ ẹ bá wá nǹkan ṣe sí, àní ẹ dá wọn padà, ẹ jẹ́ kí wọ́n padà sílùú wọn. Ní ìsìn Fúlàní ni ọmọ Nìjẹ̀ wọlé, Fúlàní ni àwọn Kòtónú wọlé, Fúlàní ni àwọn South Africa, àwọn gbogbo ibi tí Fúlàní wà ni wọ́n ti rọ́wọ́ ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n bá tẹ̀ wọ Nàìjíríà, wọn wà lè dúró ní tẹ́rítìrì àwọn Fúlàní gangan. Wọn ò ṣe dúró Kánò, wọn ò dúró Kaduna, wọn ò dúró ní Katsina, wọn ò dúró ní Borno.
wọ́n sáré bọ̀ wá sí south west nílùú àlàáfíà. Ẹ̀yin ọba sì dákẹ́, ẹ̀ kó wọn ní pápámọ́ra, kẹ́ palẹ̀ wọn mọ́, back to sender. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó ti ṣe lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, 396 la gbọ́ wípé bẹ́gà ni wọ́n. Ṣé ẹ mọ̀ pé àwọn bẹ́gà yìí ló bá wọn pa ìbọn mọ́? Gbogbo ohun èròjà àtayébáyé láti bá. Àwọn tó máa ń tọrọ bárà yìí ló máa ń bá àwọn olè láyé àtijọ́ kó lu iṣẹ́ ìjagun olè wọn pamọ́. Lọ́wọ́ yìí àsìkò báńdíìtì ti dé ní gbogbo agbègbè bíi Ìkọ̀tún, Ìgàndò, Ìkòròdú, Mile 2, Mile 12, Òṣòdì, Mùṣín, gbogbo agbègbè yìí nílùú Èkó ní ìjọba ìpínlẹ̀ Èkó ti gbìyànjú láti gádà àwọn èèyàn yìí jọ. Ìyẹn bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ìjọba ìpínlẹ̀ Èkó ti kọ́kọ́ gbé ìgbésẹ̀ kan tó lágbára. Wọ́n ti kọ́kọ́ lọ dismantle àwọn ibì kan tó jẹ́ ibi tí àwọn pípù yìí pè ní tí wọ́n máa ń resettle sí, tí wọ́n máa ń kó bàjẹ́bàjẹ́ wọn kankan sí. Wọ́n ti kọ́kọ́ dismantle wọn. Ó tó di pé wọ́n wá tún wá bẹ̀rẹ̀ sí ní nẹwọ́ gan àwọn tí wọ́n ń pera wọn ní Bábílàndà yìí. Àwọn kan wà ńbẹ̀ tó jẹ́ pé wọn ò rọ́ lápá, wọn ò gé lẹ́sẹ̀, ojú wọn ò fọ́, bẹ́ẹ̀ ni etí wọn ò sì dì. Bí wọ́n ṣe ń tọrọ bárà láti kékeré tí wọ́n ń dàgbà nìyẹn. Wọ́n sì tún níyàwó, wọ́n tún bímọ síbẹ̀. Àwọn ọmọ wọn yẹn náà wọ́n tún tì wọ́n síta. Àwọn ọmọ yẹn ò ní lọ iléèwé, wọn ò sì ní lọ ilé ẹ̀kọ́ṣẹ́ kankan. Wọ́n sì wá dàgbà sí àárín wa. Èyí ṣe tí ẹ̀yin kábíyèsí ò ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn kẹ̀pẹ́ gómìnà ṣàkíyèsí pé èmi ò fẹ́ nílùú mi o. Kò sí gómìnà kan tó lè yọ ọba kan lẹ̀ Yorùbá yọkuyọ mọ́. Àfọ̀bá tó bá kọjá ààyè ẹ̀ táwọn ọmọ Yorùbá sọ pé àwọn ò fẹ́ lóróyè mọ́. Òun ló kù. Kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà. Àwọn kìíní pọ̀ nílẹ̀ Ìbàdàn. Ẹ palẹ̀ wọn mọ́, ẹ dá wọn padà sílùú wọn. Bí Sanwó-Olú ṣe ń lé wọn lÉkòó sí, ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá wọ ìlú Èkó sí ẹ rà àlàáfíà. Bẹ́ẹ̀ ni àwọn tí máa ń gbé ẹbọ fún wọn, tí wọ́n ń ṣe sàárà fún wọn, ò rí wọn ṣe ń sàárà mọ́. Kí wọ́n máa lọ dá ẹbọ padà fún àwọn rúmọlẹ̀ tí wọ́n ń jẹ rúmọlẹ̀ lóríta. Àwọn Fúlàní ní rúmọlẹ̀ táwọn fún lórí abájọ táwọn rúmọlẹ̀ ò gbèjà mọ́. Oúnjẹ tó yẹ kẹ́ ẹ gbé lóríta, àwọn babaláwo dífá wọn ní ọlọ́ọ̀ha fún Fúlàní mọ́là. Àáfàá ọ̀tẹ̀yẹrìn ó ní ọlọ́ọ̀ha fún pásítọ̀ rí ó ní lọ ṣe sàárà rẹ̀ lọ fún àwọn mọ́là. Sàárà tó yẹ ká lọ dà sóríta 4, oríta 6, oríta 3, káwọn rúmọlẹ̀ ó jẹ́ kí wọ́n ó dìde ìjà. Fúlàní là ń bọ̀. Náà wọ́n ti ń kó wọn báyìí. Èmi rò pé tí ẹ̀yin gómìnà yòókù náà bá kó wọn bí tèkó ṣe kó wọn yìí, wọ́n ti sá padà sí Ìbàdàn, wọ́n sá padà sábẹ́òkúta, wọn ò kúkú ní rẹ̀ǹtì ilé. Láàárín àwọn yòókù wọn níbi tí wọ́n bá ti rí wọn tí wọ́n ti ń ta bàjẹ́bàjẹ́, tí wọ́n ti ń ṣe bàjẹ́bàjẹ́, ibẹ̀ ni wọ́n máa sá sí. Ibẹ̀ ni wọ́n ti máa jáde, tàbí nínú mọ́ṣáláṣí. Nínú mọ́ṣáláṣí ni wọ́n ò jókòó sí. Kẹ́pẹ́ àwọn aláàfáà ẹ má gba bẹ́gà kan láàyè. Àwọn málà tó ti wà láàárín yín tí wọn ò tọrọ bárà, tó jẹ́ aago ni wọ́n ń ṣe, kí wọ́n ti aago, kí wọ́n so bàtà, kí wọ́n ṣe nǹkan kan mẹ́wọ́n ti mọ̀ wọ́n sí àwọn búrọ́dì ṣéǹjì tí wọ́n ń pààrọ̀ owó. Kẹ́fà wọn lẹ̀, kẹ́pẹ́ wọn pé tó tẹ́ ẹ bá rájèjì láàárín yín tẹ́ ẹ bá sọ eré tètè ń tekọ agbègbè o. Fíìmù tẹ́ ẹ̀ ní wò tán náà á dà gbogbo yín padà. Torí bí wọ́n ṣe ń ṣiṣẹ́ tó wọn ò kó kọ́lé sÉkòó, wọn ò kọ́ síbàdàn. Bẹ́ẹ̀ ni torí wọ́n ti mọ̀ pé Fúlàní àfìlọ́ kíá làwọn. Anytime tí ìṣẹ̀lẹ̀ kan bá máa ṣẹlẹ̀, àwọn ti disfarahàn, àwọn ti pòórá. Bí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe ń kó wọn nísìnyí tó ń sọ̀gbọ́ wọn síbi tí wọ́n ti wá,
ní ìsìn kíjọba ìpínlẹ̀ Ògùn kó máa sọ nǹkan wọn, kí tìpínlẹ̀ Ọ̀yọ́ kó padà ń di ọ̀rọ̀ òṣèlú. Ó fẹ́ dàrẹ kò sọ pé wọ́n dàrẹ, awareness ló ń ṣe. Ààrẹ ní fẹ́ dàrẹ tí ò ní pósítà ń bọ̀ tí ò ní Kánò, tí ò ní ilẹ̀ Ìgbò. Ṣáàrẹ nìyẹn, ṣáà Yorùbá, ààrẹ Yorùbá nìkan ló fẹ́ jẹ. Kó tiẹ̀ fìyẹn lẹ̀, ẹ kọ́kọ́ mójútó àṣélẹ̀ làṣẹ bá. Bẹ́ẹ̀ bá máa dàrẹ, bá máa dìbò fún yín, ohun tá a wò lára yín nìyẹn. Kẹ́kọ̀ọ́ wọn níbi tẹ́ ẹ ti ń kó àwọn bẹ́gà yìí, lẹ́ẹ̀ ti máa kó àwọn bàjẹ́bàjẹ́ tí wọ́n sọ pé àwọn ń gba bàjẹ́bàjẹ́. Ó dìlú ìlú kìlú tí wọ́n bá ti wá, ẹ máa sọ̀ǹgọ̀ wọn sọ̀hún. Kómi àlàáfíà alẹ̀ yìí ó túbọ̀ tòrò, kílẹ̀ Yorùbá ó túbọ̀ tutù, kálàáfíà ó túbọ̀ jọba. Yàtọ̀ sí pé ẹ̀ ń lé olóyè Sunday Adéyẹmọ kiri, ẹ̀ ń ṣe tánàdí, ẹ̀ ń sápamọ́ sábẹ́ abẹ́rẹ́, ẹ̀ ń gbọ́ tàwọn tí wọn ò ní ṣe, tí wọ́n ń gbógun tẹ́ni tó fẹ́ ṣe. Ṣèyí Mákindé, èmi ń sọ gbogbo àwọn tó bá mọ bàbá yìí, ó ti ṣe dáadáa, kó ṣàṣeyọrí yẹn délẹ̀, kóun náà má jọyìn rẹ́kọ̀dù àwọn gómìnà yòókù tí wọ́n ń ṣe nípínlẹ̀ Ọ̀yọ́. Tó bá kùn dẹ̀dẹ̀ kí wọ́n lọ, tí wọ́n fìdí rẹmi, tí wọ́n ṣùwága, kábàámọ̀ ń gbẹ̀yìn wọn, kó má ṣe bẹ́ẹ̀. Kó rántí pé àṣélẹ̀ làbọ̀ abá. Bẹ́ẹ̀ ni ohun tá a bá ṣe lónìí làárò yẹn bọ́ bá dọ̀la. Kò sọ́gbọ́n tá a fẹ́ dà. Òun ni àṣegbé kan ò sí, àṣepamọ́ ló wà. Ẹ bá wa sọ bẹ́ẹ̀ fún Ṣèyí ọmọ Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, wípé àwa ń ké tantan òun, àgbo tiwa náà. Fi olóyè Sunday Adéyẹmọ lọ́rùn lẹ̀. Ẹ buwọ́ lọ rò ẹkùn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Kwara ti ní wọ́n máa bọ̀ kó wá gbìjà wọn. Àwọn ọba abẹ ti fẹnu konu. Ẹ̀yin ọba tẹ́ wà nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin náà ẹ forí korí, ẹ fi kùn lóògùn. Ẹ sọ fún Ṣèyí Mákindé kí wọ́n lọ gba àwọn ọmọ tí wọ́n kó, kí wọ́n lọ gbà wọ́n lẹ̀. Ó ti gbà mí bá a tún pàdé. Ẹ ṣé o, ó dàbọ̀.